Tinubu di ààrẹ Nàìjíríà tuntun. Àjọ elétò ìdìbò ilẹ̀ wa ti kéde olùdíje sípò ààrẹ ẹgbẹ́ òṣèlú APC Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò sípò ààrẹ tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún yìí. Ní nǹkan bíi aago 4 kọjá ìṣẹ́jú 10 ní alága elétò ìdìbò nílẹ̀ wa INEC Mahmood Yakub kéde pé Tinubu ló wọlé gedegbe nínú ìbò tí wọ́n dì ní sátidé ọ̀hún. Pẹ̀lú ìbò tí wọ́n dì káàkiri orílẹ̀-èdè yìí àti olú ìlú ilẹ̀ wa Àbújá, gbogbo èsì ìdìbò náà fi hàn pé Tinubu ló ní ìbò tó pọ̀ jùlọ. Ìbò tó dín díẹ̀ ní mílíọ̀nù 9 8.8 million ló ní, tó sì fi ìbò tó dín díẹ̀ ní mílíọ̀nù 2 na alátakò rẹ̀ tó wà nípò kejì Atiku Abubakar, ẹni tó ní ìbò mílíọ̀nù 7 dín díẹ̀ 6.9 million. Olùdíje ẹgbẹ́ Labour Peter Obi ló wà nípò kẹta, ìbò tó lé díẹ̀ ní mílíọ̀nù 6 6.09 lòun ní, nígbà tí olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú New Nigerian People's Party Rabiu Kwankwaso wà ní ipò kẹrin. Bó tilẹ̀ jẹ́ pé àwọn 14 ni wọ́n dupò ààrẹ, àwọn 4 péré ni orúkọ wọn hàn dé jùlọ, 3 nínú wọn ló sì ní ìbò tó jọjú. Ìpínlẹ̀ 12 ni àwọn olùdíje 3 tó ń ṣíwájú Bọ́lá Tinubu, Atiku Abubakar àti Peter Obi ti jáwé olúborí, nígbà tí Rabiu Kwankwaso borí ní ìpínlẹ̀ kan péré. Látìgbà tí wọ́n ti kéde gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí yóò di ààrẹ ilẹ̀ wa tuntun, ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀, àwọn ọ̀rẹ́, ẹbí àti alátìlẹ́yìn rẹ̀ ti ń jó, tí wọ́n ń yọ̀, tí wọ́n sì ń kí ọkùnrin náà kú oríire.